Ẹ̀yin olólùfẹ́ fíìmù Olè Ńlá ẹ káàbọ̀ padà, ẹ kú ojúlọ́nà fíìmù Olè Ńlá apá kẹta. Tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ wo apá kẹta fíìmù Olè Ńlá, mo dẹ̀ mọ̀ wípé ẹ máa nífẹ̀ẹ́ sí láti wo apá kẹta fíìmù Olè Ńlá torí kò sí ẹnikẹ́ni tó bá ti wo apá kìíní àti apá kejì fíìmù Olè Ńlá tí ò ní nífẹ̀ẹ́ sí láti wo apá kẹta fíìmù Olè Ńlá. Èmi gan mi ò lè dúró kí apá kẹta náà kí ó jáde o. Ó yá ẹ tẹ subscribe button tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ wo apá kẹta fíìmù Olè Ńlá. Ẹ má sọ pé mi ò sọ fún yín o torí àǹfààní tẹ́ ò máa rí ni wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kẹta fíìmù Olè Ńlá tí ó bá jáde àti wípé ẹ máa lè kópa nínú giveaway tí a ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí ẹ bá jẹ́ subscribers wa torí àwọn subscribers wa nìkan, àwọn nìkan ló lè kópa nínú giveaway náà. Lónìí, a ó máa sọ̀rọ̀ nípa fíìmù Olè Ńlá apá kẹta. Mo lérò pé púpọ̀ lára yín ti wo fíìmù náà. Fún àwọn tí ò bá tí wò ó, ẹ gbìyànjú láti lọ wo fíìmù náà lórí YouTube. Ẹ search fíìmù Olè Ńlá, ó máa gbé jáde. A ó máa sọ̀rọ̀ nípa kí ni ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù náà. Ṣé bí Olè Ńlá ṣe bí ó ṣe lọ ń jalè kiri, òun lẹ nífẹ̀ẹ́ sí jù ni tàbí graphics fíìmù náà òun lẹ nífẹ̀ẹ́ sí jù tàbí àwọn òṣèré tí wọ́n kópa nínú fíìmù náà àbí action fíìmù náà òun lẹ nífẹ̀ẹ́ sí jù. Nǹkan tí ẹ bá nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Olè Ńlá ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.